Òṣùpá ti tú o. Mo gbójúlé Kùránì, mo gbójúlé Bíbélì. Ìrànkúramúra. Sàkámàjẹ́. King Dr. Saheed Òṣùpá ti sọ̀kò sórùlé àwọn mùsùlùmí. Ó tún sọ̀kò sórùlé àwọn onígbàgbọ́ yan àwọn kìrìsìtẹ́nì. ń play àwọn fídíò kan fún yín. N tí King Dr. Saheed Òṣùpá sọ tó fi dá wàhálà lẹ̀. Àti pé kí ni Sheikh Almudir Ajigini sọ. Ó sọ̀rọ̀ débi pé ó sọ̀rọ̀ sí King Dr. Saheed Òṣùpá. Saheed Òṣùpá náà ti wá dá wàhálà lẹ̀ o. Òun náà ti wá sọ̀rọ̀ padà. Wọ́n ti wá jọ sọ́ di woro sí woro. Gbogbo ẹ̀ lẹ́gbọ́ pátápátá nínú fídíò yìí. Ẹnu wọn náà lẹ́sì ti gbọ́ lọ́kọ̀ọ̀kan. Yín sì máa yọ fún yín wá lọ́kọ̀ọ̀kan. Ẹ̀yin náà mọ̀ yẹ ká ti fura. Nígbà tí Saheed Òṣùpá ti ń sọ pé ẹ mọ́ sọ̀kò lásà. Ẹ̀yà àwọn ìyá mi ni o. Ẹ mọ́ sọ̀kò lásà. Tó tún kọ wípé má tètè máa pórí ni ìbá tí máa ṣaagùn. Má tètè máa pórí ni ìbá tí máa ṣaagùn o. Saheed Òṣùpá gangan ti wá jáde tán. Ó ti jáwọn ènìyàn mọ̀rú èèyàn tó jẹ́. Ó ti jáwọn ènìyàn mọ̀ pé lóòótọ́ lòun wọlé babaláwo láti lókìkí láti jẹ́ èèyàn nú ayé. Ilé nǹkan wa kọ́ ló fa wàhálà. Kí ló wá fa wàhálà gangan ni pé ń play fídíò náà fún yín orin tó kọ nígbà tí Lálùdé tó pè síbi wẹ̀jẹwẹ̀mu kan níbi tó ti ń kọrin ní lórí stage pé máa tan ara rẹ, mo gbójúlé Kùránì, mo gbójúlé Bíbélì, Sàkámàjẹ́ ni ẹni kì í mọ́ sóògùn. Sóògùn ni ó jẹ́ kí ṣe ẹni kì í máa lo paracetamol, ẹni kì í máa lo panadol, ṣé panadol ni ó jẹ́ kí n soríire. Ẹ wò, ẹ kọ́kọ́ gbọ́ lẹ́nu ẹ̀ kí wọ́n á gbọ́n tí àáfàá Ajigini tó sọ àti pé kí ni Saheed Òṣùpá tún sọ lẹ́yìn ẹ̀. Mò ń bọ̀ náà, ẹ má lọ ẹ subscribe sórí YouTube channel wa. Ẹnìkan sọ fún mi jọ́kan Olójúpá. Ó ní mo fẹ́ kó o ṣe interview. Mo ní interview pé kí ni ó ní bá ṣe pẹ̀ lọ́lọ́gùn kó o deny mo lọ́lọ́gùn ní mi lè deny pé mi ṣe lọ́gùn. Ìlọsíwájú mi sílẹ̀ mi ilé mi wá. Torí àmọ́ ìsọ pé títí mo jí o Ifá mi mú kí. Mo mọ òrìṣà tó ju fáwọn làjí kí. Tèmi sá ni pé káyé tèmi ọ̀dà. Ó dà tí n bá lóògùn kí n bá lọ fẹ́síkì. Ṣé fẹ́síkì ló máa jẹ́ ìṣorí rẹ̀? Gbogbo alolóògùn. Gbogbo alolóògùn. Ẹlòmíì sápamọ́ ṣe tiẹ̀ ni. Mo gbójúlé Kùránì, mo gbójúlé Bíbélì. Ìrànkúramúra. Sàkámàjẹ́. Ìrànkúramúra. Sàkámàjẹ́. Àáfàá Ajigini ti wá jáde fún Saheed Òṣùpá pé tó o bá ń sóògùn ìwọ ni kó o mọ̀ pé ò ń sóògùn. Tó bá jẹ́ pé àwọn àáfàá rẹ ti ń bọ̀ ọ́ sóògùn àwọn olóògùn ni wọ́n kó o mọ̀ pé àwọn olóògùn ni gbogbo yín. Ṣùgbọ́n kó o máa sọ wípé agbogbo wa lolóògùn ó dá padà sí lẹ́nu. Ó tún wá sọ ó ní Saheed Òṣùpá mẹ́nu bà Kùránì. Ó láwọn mùsùlùmí ò ní gbalẹ̀ fún. Kọ̀tẹ́nubá Bíbélì tó sọ ó ṣeéṣe káwọn onígbàgbọ́ náà ó dìde káwọn náà sọ tiwọn. Ó ní ṣùgbọ́n Kùránì tí Saheed Òṣùpá mẹ́nu bà ó ní ó ti sọ̀kò sórùlé àwọn àáfàá. Yóò sì bí ìgbà téèyàn bá tẹ kánírù mọ́lẹ̀ ní tó sọ. Kí wá ń la àáfàá sọ? Á gbọ́ látẹnu àáfàá. Tí n bá ti mú ọ̀rọ̀ tá àáfàá Ajigini sọ wá, á tún wá jọ wò ó. Kí ni Saheed Òṣùpá náà sọ? Lóòótọ́ a mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní ń tọ́júlé babaláwo láti jẹ́ èèyàn. Lọ́jọ́ Saheed Òṣùpá gan sọ pé ń tètè máa pórí ní ìbá tí máa ṣaagùn. Má tètè máa pórí ní ìbá tí máa ṣaagùn o. Orí ẹni làjíkì, orí ẹni làjìbọ̀. Gbogbo ohun tẹ́dà kọ̀ọ̀kan jẹ́ láyé ó ti wà nú àkọọ́lẹ̀. Ìgbà tó náà wá di tó dà tán ló wá ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ṣé pé orí nìkan lè gbé ní dépò ọlá. Ẹ já gbọ́ lẹ́nu àáfàá. Ẹ má lọ ibì kankan. Ń tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ fún yín. Ọ̀rọ̀ ń bẹ lẹ́nu mi tí mo fẹ́ sọ. Ẹ má lọ ibì kankan. Mò ń bọ̀ ní. Ẹ subscribe sí YouTube channel wa. Àrí bí wọ́n sẹ́ni ẹ̀ sí mi. Wọ́n sẹ́ni ẹ̀ sí mi. Kí Alhaji Saheed Òṣùpá ń sọ pé gbogbo wa lóògùn, gbogbo àlàṣọ́gùn. Tó bá sọ bẹ́ẹ̀ tó fi máa bẹ̀rẹ̀. Àìkò tí kẹwàá. Ṣùgbọ́n wá mẹ́rin débi Kùránì wa.
Alhaji Saheed Òṣùpá ó ti tọ́ àwọn báwọn kí lọ àrùn tó oníkè ìbọn máa sọ ọ̀rọ̀ púpù lọ sọ yẹ ìpè tó bá ní gbogbo yín olóògùn tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yín olóògùn ní gbogbo yín náà láàrin ara yín tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọba ń bẹ̀ gbogbo yín olóògùn àmọ́pọ̀ wá kò pọ̀ wípé Kùránì lọ kẹ́kẹ̀lé ìlà ní wà láì mọ́ bẹ̀rẹ̀ mọ́ Alhaji Saheed Òṣùpá mọ́ bẹ̀rẹ̀ mọ́ àmọ́ yìí gíga àbẹ̀lẹ̀ ọ̀kẹ́ni tó ga wálẹ̀ mọ́ bèèrè parọ́ fúnra rẹ̀ ọtí tẹ́sà àkọjá mọ́sálásí báwọn. àwọn àáfàá ní Saheed Òṣùpá tí ń gbé sàárà rẹ̀ kọjá mọ́sálásí wọ́n ní kó má tọ ọ̀nà parun fúnra rẹ̀. àwọn àáfàá ló sọ bẹ́ẹ̀ látàrí Kùránì tó mẹ́nu bà. ẹ̀yin náà gbọ́n tí Saheed Òṣùpá sọ ó ní pé mo gbójú Bíbélì mo gbójú pé Kùránì ó tún yín mú. ó ní máa tan ara rẹ̀ irọ́ ń parọ́ fúnrọ́ sàkámàjẹ ní ìtúwà dùn àwọn àáfàá jùnú. lóòótọ́ nílé ayé a ní àwọn kan tó jẹ́ wípé lóòótọ́ ọ̀tọ̀ ni tí wọ́n mọ̀ ọ́ sọ níta gbangba ọ̀tọ̀ ni tí wọ́n mọ̀ ọ́ sí ní kọ̀rọ̀ yàrá tó fi jẹ́ pé Saheed Òṣùpá náà òun náà tá a bá tún ní àwò dáadáa àwọn kan wà bẹ́ẹ̀ lóòótọ́ tó jẹ́ pé wọ́n mọ̀ sọ̀rọ̀ Kùránì níta gbangba tàbí wọ́n mọ̀ sọ̀rọ̀ Bíbélì níta gbangba ṣùgbọ́n ní kọ̀rọ̀ yàrá ńkọ́ wọ́n tún ní nǹkan kan tí wọ́n ń tapò lé lórí. ṣùgbọ́n àfáà Jígínní wá ń sọ fún un pé kò yẹ kó máa kó gbogbo èèyàn papọ̀ tàbí bó tiẹ̀ ṣe dákọ Kùránì àti Bíbélì ò tiẹ̀ bójúmu. ó lè máa kọrin rẹ̀ gbogbo àtijọ́ títí ń kọrin rẹ̀ tí ń fifá kọrin tí ń fi àwọn ẹ̀dá ńláńláńlá kọrin wọ́n ní pé àwọn ò dọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n wá já gbọ́n tí Saheed Òṣùpá tó fi dá àfáà náà lóhùn. ẹ̀kọ́ ń bẹ́nu ọ̀rọ̀ yìí Ọlọ́run nìkan ló mẹ́ntì ń sìn ún kọ̀kọ̀ láyé yìí Ọlọ́run nìkan ló mọ̀ gbangba gbogbo wa nìkan la rí. ẹ já gbọ́n tí Saheed Òṣùpá sọ mo tún ń padà bọ̀ wá dá yín lẹ́kọ̀ọ́ àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan. Kùránì o ọ̀rọ̀ Kùránì tó ń sọ ìwé mi mọ́ pẹ̀lú Bíbélì ò làtàrà kò lọ́dọ̀ mi mo gbà pé mo wọ́n mọ̀ ọ̀rẹ́ Ọlọ́run lànà bí mi mo gbà pé Jésù lòjíṣẹ́ ọ̀gá ògo ṣùgbọ́n àbòsí Ọlọ́run tọ́pọ̀ òun ṣe máa ní ìhùdá gbogbo alábòsí ìnábọ̀ Ọlọ́run bà mí lẹ́jọ́ mo ń rọ̀bùkà tó bá ní Allahu ni mo ń nàbí yúkà tó bá ní Muhammad ni mo ń dínúkà tó bá sọ pé Islam ni ń tọ́wà lẹ́yìn ọ̀fà ó jẹ́jẹ́ ẹ̀sìn lọ gbogbo alábòsí ìnábọ̀ Ọlọ́run bà mí lẹ́jọ́ èmi ṣàbòsí tó jẹ́ pé yín náà ń ṣe ara wa ń ta yín gbogbo yín ẹ wá ń sọ̀rọ̀. ẹ gbọ́ orin tí Saheed Òṣùpá tó fi reply ó lóun mọ̀ ń tòun póun ṣàbòsí àbòsí wo ní ń tọ́ka sí torí pé òun náà ti gbà ó lóun gbà pẹ́sìn Islam ó lóun gbà pànàbí wà ó lóun gbà pé Jésù wà ó lóun gbà pé Kùránì ó lóun gbà pé Bíbélì. ó ní ṣùgbọ́n àbòsí tóun ń ṣe àwọn àáfàá kan náà ń ṣe é torí pé òun wá sọ̀rọ̀ wọ́n wá fẹ́ máa fòun kọ̀rọ̀ sọ. ọ̀rọ̀ wà nù tó sọ o ọ̀rọ̀ wà ń bẹ o torí pé amúnibúni iná làwọn àáfàá kan àtàwọn pásítọ̀ kan tọ́jọ́ pọ̀tọ̀ ní tí wọ́n ń ṣe nínú kọ̀rọ̀ yàrá ọ̀tọ̀ ní tí wọ́n sì máa sọ fáwọn aráyé báyìí pa wọ́n ń ṣe tí wọ́n sì bí ẹni rè pé kí lè rò tiyín lórí eléyìí.